èmi rò pé wọ́n máa sọ pé onílù kì í fẹ́ kí ìlú òun bàjẹ́ ṣùgbọ́n bíi ti ọba Rilwan Olúwalàńbẹ̀ Táíwò kọ ọba yìí jẹ́ ni ọba yìí ọba tí ó bìkítà fún àwọn ará ìlú. Ọba Rilwan wọ́n rántí ọjọ́ àtúbọ̀tán, ọjọ́ tó máa kù àwọn nìkan nínú sáré, ọjọ́ tí kò ní síyàn kankan pẹ̀lú wọn. Wọ́n ń lo ilé ayé bó ṣe wù wọ́n, wọ́n ń rẹ́ àwọn ènìyàn jẹ. Báwo ni àwọn ilé tó ti máa wà years back ẹni pé kan destroy ilé yẹn, àwọn ẹlẹ́ni tí wọ́n gbìyànjú láti kó ọrọ̀ jọ ẹgbà ọgbẹ̀ mọ́ wọn lọ́wọ́, ẹ destroy so many things ní ilé wọn. Kí ló dé tẹ́ ṣe ń hùwà bí ẹni tí ò ní kú mọ́? Kí ló dé tẹ́ fẹ́ wálé ayé mọ́yà? Ẹ máa rántí o, ẹ máa rántí ọjọ́ ọ̀la, ẹ máa rántí pé ẹ̀yin náà ní àwọn ọmọ láyé. Ẹ yé gbógun ti àwọn ènìyàn mọ́, ẹ yé rẹ́ àwọn ènìyàn jẹ mọ́. Olórí ìlú la pè yín, kí ló dé tó jẹ́ pé ẹ̀yin tẹ́ jẹ́ olórí ìlú tó yẹ kẹ́ máa tún ìlú ṣe táwọn èèyàn ń wò bí àwòkọ́ṣe ní ìlú? Ẹ̀yin gangan lẹ wá ń ba ilé ayé jẹ́, ẹ̀yin gangan lẹ ń ba ìlú jẹ́. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ọba Rilwan, ẹ rántí ọjọ́ àtúbọ̀tán wọn. Ilé tó bá ti wà 35 years ago 30 years ago tẹ́nì kan wá dé lọ́sàn-án gangan tó láwọn gba jọ́gbẹ́ǹtì kan tí wọn ọ̀dẹ̀ tó fọwọ́ ìjọba tó wọn ò lọ ilé ẹjọ́ kí ilé ẹjọ́ wáyé fíìtì wọn kúrò ńbẹ̀ tó wá jẹ́ pé fúnra lára wọn ni wọ́n lọ ń kẹ́rù àwọn èèyàn dà síta, fúnra lára wọn ni wọ́n lọ ń wọlé, ni wọ́n lọ ń ba dúkìá olówó iyebíye jẹ́. Nílùú tá a sọ wípé ọlọ́ba ó níjòyè, ìlú tí gómìnà ń bẹ, but very very unfortunate, ó ṣe ní láàánú gan wípé ọba gangan ìlú tó wá ya mọ̀dàrú. Àwọn fídíò wà lọ́wọ́ mi tó jẹ́ ẹ̀rí níbi tí wọ́n ti na àwọn èèyàn lóríṣiríṣi tí wọ́n ti wound wọn tó wà brutal tó jẹ́ pé tí bá post ẹ̀ Facebook máa ní kí n delete ẹ̀. Wọ́n na àwọn èèyàn yìí. Kó bẹ́ẹ̀. Lọ sí chọ́ọ̀chì sí èsì o. Àdúgbò yìí o, ìgbàjọ ẹ ṣàánú wa o, àwọn ọmọ kan tó ṣẹlẹ̀ o, àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ṣàánú wa o, ẹ̀yin ọmọ Nàìjíríà má wò wọ́n má yẹ kí ìyà jẹ wá o, tó bá fẹ́ sílẹ̀ tó bá fẹ́ gbalẹ̀ ṣó yẹ kó ń kẹ́rù àwọn èèyàn síta ni àwọn bọ́ìsì wọn ló wọlé ló ń kẹ́rù síta, wọn ò jẹ́ kí anybody kẹ́rù síta, àwọn bọ́ìsì ló ń kẹ́rù síta o, ẹ ṣàánú ẹ̀yin ọmọ Nàìjíríà o. Wọ́n ní kò sí nǹkan tá a fẹ́ ṣe, péjọ́ ti wà kóòtù, wọ́n lẹ́jọ́ ti wà kóòtù, ẹ bá gbé kinní kóòtù tó wá ṣiṣẹ́, ẹ bá gbé kinní síbẹ̀ nǹkan tó kọ, ẹ bá gbé kinní síbẹ̀ kán rí o, káwọn ọmọ Nàìjíríà rí ibi tí wọ́n lẹ́jọ́ wà o, àwọn ọmọ ibi tẹ́jọ́ wà wọn ọba sọ̀rọ̀ gbogbo àwọn gbogbo wọn là ń lọ bá pé kí ló ṣẹlẹ̀ ọ̀nkú kí ló ṣẹlẹ̀ dájì, wọ́n láwọn ọmọ kankan tó ṣẹlẹ̀ tá a bá ti wé ẹ jọ o, ẹ ṣàánú ẹrù wa ló wà ń ta yìí o, ẹ ṣàánú wa o, Balógun la. Ọ̀bù. Gba 40 million. Ṣé àwọn ọ̀ràn ẹ̀ ṣiṣẹ́ 40 million ni? Ẹ wò bọ́n ṣe mú gbogbo ilé, bọ́n ṣe gbogbo òlú, tán sọ gbogbo èèyàn di homeless people. Ẹ jọ àwọn wo ló choose wọn gẹ́gẹ́ bí ọba náà, gẹ́gẹ́ bí ọba aládé ilẹ̀ Yorùbá? Kí ló dé tẹ́ ṣe jẹ́ pé ẹ̀yin gangan lẹ ń balẹ̀ ayé jẹ́? Ẹ wo properties àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe destroy. Níbo ni ẹ̀rí ọkàn yín wà tẹ́ ẹ̀ dẹ̀ ní àwọn ọmọ? Báwo lẹ ṣe ń sùn? Ẹ mú dúkìá àwọn èèyàn lọ́tùn lósì, ẹ bàjẹ́. Bí mo ṣe ń wo àwọn pictures fídíò oríṣiríṣi àti àwọn ilé tí mi ò lè post, inú mi ń bàjẹ́. Ó wá jẹ́ pé ọba gangan ló wá ń da ìlú ẹ̀rù. Ìkà níyìn o, nítorí owó máa tán, ẹ lè sùn lé ní kẹ́ ẹ má jí mọ́, torí pé kò sí ẹ̀dá kankan tó mọ̀ ọ̀la, kò sí ẹ̀dá tó mọ̀ ọ̀la.
gbogbo èèyàn lágbára yé ẹ rọra ṣe o nítorí pé kò sí ẹ̀dá kan tí Ọlọ́run ò lè mú. Èmi ni mo lélẹ̀ èmi mo lélẹ̀ ọjọ́ kan la máa da gbogbo ẹ̀ sílẹ̀. Gbogbo àwọn tí ẹ wá ń wu ìwà burúkú sí bóyá àwọn náà máa ṣàánú ọmọ yín ní ọ̀la tẹ́yìn ò mọ̀. Ṣùgbọ́n gbogbo nǹkan tá a bá ṣe nílé ayé ẹ jẹ́ ká ní ìbẹ̀rù Ọlọ́run. Ìwọ ọba tó wá gbé ẹsẹ̀ lé gbogbo dúkìá àwọn èèyàn. Ó ní ìyá arúgbó kan tí mo rí màmá yẹn wà níta ẹ da ẹrù àwọn náà síta. Níbo lẹ fẹ́ kán máa lọ? Níbo lẹ fẹ́ kán máa gbé? Pẹ̀lú ìwà ìbìkítà ní ẹ̀yin tẹ́ tún jẹ́ ọba ìlú tó yẹ kẹ́ ẹ máa ṣe ètò bí ìlú ṣe máa tòrò. Ẹ̀yin gangan lẹ́yìn ẹ wá ń balẹ̀ ayé jẹ́. Ẹ̀yin lẹ́ ń fi ọwọ́ ara yín destroy nítorí ìwà ìbìkítà ìwà wọ̀bìà tó wà lọ́wọ́ yín. Ìwà jẹ́ kẹ́lómi máa jẹ mọ́. Kí ló dé? Ìgbà kan ò lólé ayé gbò. Ẹ máa rántí pé ọjọ́ kan lẹ máa fi ilé ayé sílẹ̀. This is Kilode. Thank you for watching.